mo ṣe máa ń sọ fún àwọn èèyàn wípé ọ̀rọ̀ Yorùbá nation tí a gbé lọ́wọ́ yìí tá à ń pariwo àwọn tó máa gba Yorùbá nation yìí fún àwọn ètí ìdarapọ̀ mọ́ Yorùbá rárá wọ́n sì ń wò ni gbogbo àwọn tó sì wà ń bẹ̀ yẹn ó lè mo gbà bò láti sọ ó lè ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn míì wá wọ́n fẹ́ wá kówó jẹ mi ò bẹ̀rù láti sọ torí ìwọ̀nba téèyàn bá rí àti ìwọ̀nba òye tọ́lọ́ bá fún yàn èèyàn á sọ jáde ẹlòmíì wọ́n kàn fẹ́ wá fi lórúkọ ẹlòmíì wọ́n fẹ́ fi jẹun ẹlòmíì wọ́n fẹ́ fi kọ́lé ẹlòmíì wọ́n fẹ́ fi ra mọ́tò ẹlòmíì wọ́n fẹ́ fi lọ lóyìnbó ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ń bẹ̀ nìyẹn mélòó ló ṣe tọkàntọkàn mélòó ló ṣe tọkàntara kó jáde wá kó wá sọ. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ìránṣẹ́ ni wọ́n láyé ara wọn tẹ̀bádẹ̀ wo bí Ọlọ́run ṣe ń ṣe ètò ẹ̀ ó ṣe ní ìmọ̀ tó jẹ́ pé òun nìkan ló yí kò yé ènìyàn kí bàbá tó declare ipa àwọn fẹ́ jáde fún president ààrẹ Yorùbá nation ti jáde tó ti bẹ̀rẹ̀ sí tó ti gbilẹ̀ gan ó yẹ kí bàbá sọ pé òkè ẹ máa tí ń bá jáde àwọn lè fẹ́ affect ambition ṣùgbọ́n. èyí kẹ́mi lélẹ̀ sí Yorùbá nation ṣó tiẹ̀ lè ṣeé ṣe ní Nàìjíríà táwa yìí. káàkiri gbogbo tí ẹ ti ń wò wá ẹ kú òwúrọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ àti gbogbo bí ojú ọjọ́ bá ṣe rí ní ọ̀dọ̀ kálukú ni a fi ń kí yín káàbọ̀ sí orí tẹlifíṣàn Alore fún àwọn ọmọ Yorùbá lónìí ọkọ̀ pàtàkì nínú àwọn ọmọ olùtọ́dá ìwà ni àgbéwá tí wọn yóò máa bá wa sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ Oduduwa Football Tournament kí ni àjọṣepọ̀ tó wà láàrin Oduduwa Football Tournament àti Yoruba Nation báwo la ṣe lè gba Yoruba Nation tá a bá ti gba Yoruba Nation ló kí nǹkan tá a máa gbé ṣe ń bẹ̀ tá a bá ń sọ nípa eré ìdárayá ní Nàìjíríà lónìí níbo ni ọmọ Yorùbá wà pàápàá àwọn tí wọ́n lọ ṣojú fún Nàìjíríà ǹjẹ́ àti ẹ̀rí ọmọ Yorùbá ń bẹ̀ ǹjẹ́ wọ́n tiẹ̀ ń lo ọmọ Yorùbá bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ẹni tí wá gbé Yorùbá Oduduwa Football Tournament tó gbé kalẹ̀ yìí kí ni èròǹgbà kí ni ó rò kí sì ni níbo ni wọ́n sì bá ọ̀rọ̀ ń dé lónìí èyí náà ni màá fi máa kí ọ̀rẹ́ wa èèyàn wa ọmọọba Orípínyè Kọ́láwọlé káàbọ̀ sí orí tẹlifíṣàn Alore fún àwọn ọmọ Yorùbá ẹ mọ̀ káàbọ̀ orúkọ ilé ẹ̀kọ́ fún àwọn tí wọ́n wò ní káàkiri àgbáyé orúkọ yìí. Akúlé gbogbo ara lé orúkọ mi ò yí padà èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọọba Orípínyè Kọ́láwọlé tí ó wá láti ìlú Yorùbá ọmọ bíbí Oǹdó ni mí Ìkálẹ̀ ni mo ti ṣẹ̀ wá mo fẹ́ràn èdè mi àṣà mi àti ibi tí mo ti ṣẹ̀ wá so mo kí ẹ kúlé lẹ́ẹ̀kan sí ṣe lótú. èyí kẹ́mi náà kí mo máa ń kí oníkàkẹ́ kó tìrí kẹ́. Bà mí ṣé igbó tako ni àbí bó ń bẹ̀. igbó tako ni bà mí iye mi ìlú tán. igbó tako ìlú ọ̀gá mi dára ni Aṣíwájú Benson Akíndẹ́jú kọ́lọ́ọ̀bà kó tó bá mi tẹ sáfẹ́ dára. tá a bá sọ nípa Yorùbá Nation kí ni àjọṣepọ̀ tó wà láàrin Yorùbá Nation àti Oduduwa Football Tournament kí ló bí kan ìwọ ló bíra wọn báwo ló ṣe wọlé gan. ẹ ṣe olóòtú ṣe rí Oduduwa Football Tournament òun ó ní àjọṣepọ̀ pẹ̀lú Yorùbá Nation dẹ̀kẹ̀rẹ́ òun ló bí Oduduwa Football Tournament kí ni ìdí tí mo fi sọ ọ̀rọ̀ yìí rèé ẹ mọ̀ pé tá bá ń wá nǹkan tó máa so èèyàn pọ̀ tó mú ìtẹ̀síwájú ìlọsíwájú àti ìsúnmọ́ra ẹni a lè yọ football tá a pè ní eré ìdárayá a lè yọ kúrò ńbẹ̀ kò ṣeé ṣe. eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yẹn kò ṣeé yọ kúrò ńbẹ̀ torí ó ní ipa kan gbòógì tó níṣe nínú ayé gbogbo àwọn ẹ̀dá. mo sọ fún èèyàn kan mo sọ wípé kí gómìnà náà jáde wá tàbí ààrẹ orílẹ̀-èdè náà kó jáde wá bẹ́ẹ̀ náà ni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó jáde wá ṣàṣà tábàtàn pa akẹ́kọ̀ọ́ ìdá mẹ́wàá jọ ṣàṣà la máa rí ìdá méjì tó máa sọ pé nígbà tó ń wà ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ òun ò fẹsẹ̀ kọ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí
gbogbo wa ni bó ti jẹ́ pé a kàn fi ṣe é ní eré and nígbà tá a dẹ̀ fi ń ṣe ní eré yẹn a máa rí ìfẹ́ ajá lọ gbá ibi báyìí láti fẹ́ lọ gbá ó kó wa pọ̀ ó mú ìfẹ́ wá ní ọ̀nà ṣe ràn wá lọ́wọ́ ràn mí lọ́wọ́ ó fún mi ní ọgbọ́n àti ìmọ̀ yẹn nípa eré ìje Yorùbá Nation wípé ká ti eléyìí náà sí a lè tún fi ran ìrìn àjò yìí ní ọwọ́. níbi tá a bá sọ nípa Yorùbá Nation o tá a bá mú Oduduwa Football Tournament náà kún. eré yẹn á tún búmu ẹ̀ á tún jẹ́ kí á dàbí ẹni pé ó ń da pẹtiróòlù. epo bẹntiróòlù alábẹ̀rẹ̀ tó ń da síná tó wá láyè bú kẹ̀kẹ́ dáadáa. so ohun tí ó bí ọ̀rọ̀ Oduduwa pẹ̀lú Yorùbá Nation nìyẹn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bá a ṣe gbà á lérò bẹ́ẹ̀ náà ló ṣe rí kì í ṣe nǹkan kékeré gbogbo èèyàn náà rí ohun tí ipa tí Oduduwa Football Tournament tó kó nínú eré ìje Yorùbá Nation gbogbo àwọn èèyàn náà rí. nígbà yẹn àbí nígbà ọgàn ni ìgbà wo ni àti wáyé ìgbà wo lẹ dálẹ̀. oṣù kẹrin nínú ọdún yìí ni a ṣe ìyẹn ní April 19 nínú oṣù la ṣe a dẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀rí ìlú jọ kì í ṣe ìlú Èkó tàbí ìlú ibi tá a ti ṣe yẹn gangan ni àwọn ọmọ ti jáde wá lótìtọ́ Ọ̀túnba Adépọ̀jìnà stadium láti ṣe níjẹ̀bú Òde ṣùgbọ́n àwọn tó wá kópa ń bẹ̀ àwọn èèyàn wá láti ìlú Èkó ìlú Ògùn ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó wá ìpínlẹ̀ Ògùn wá ìpínlẹ̀ Oǹdó wá ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ìpínlẹ̀ Èkìtì wá ìpínlẹ̀ Ọ̀ṣun wá àwọn obìnrin wọ́n wá àwọn ọkùnrin wọ́n wá so àwọn obìnrin àti obìnrin wọ́n fi gagbága a dẹ̀ rí ẹni tó gbégbá orókè ńbẹ̀ àwọn ọkùnrin náà wọ́n fi gagbága ààrẹ ẹni tó gbégbá orókè ńbẹ̀ ó gbà wá fún ọjọ́ 5 láti fi ṣe ìdíje náà láti fi ṣe ìdíje yẹn ọjọ́ 5. jíjẹ mímu lílo wa ń kọ́ ta ló ń ṣe yẹn jíjẹ mímu gbogbo ẹ̀ akóhun sí pàgọ́ bá lè ṣètò yẹn gbà yẹn. a dúpẹ́ lọ́wọ́ ìjọba Ogun State ìpínlẹ̀ Ògùn nígbà tá a lọ ké bá wọn wọ́n ràn wá lọ́wọ́ pẹ̀lú ìwọ̀nba nǹkan tá a wá ní wọ́n ní ká ṣe wọ́n ràn wá lọ́wọ́ wọ́n fún wa ní ibi tí àwọn ọmọ yẹn wà fún ọjọ́ 5 yẹn gbáko wọ́n fún wa wọ́n ṣe gudugudu méje. ìyẹn lábẹ́ àkóso gómìnà Dàpọ̀ Abíọ́dún Minister of Youth and Sport Ogun State commissioner wọ́n gbìyànjú fún wa gan a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà pé a ṣe ó yọrí sí rere ó dára a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan. jíjẹ mímu yẹn ká má purọ́ láàrin ìgbìmọ̀ wa náà ni jíjẹ mímu yẹn náà ti jáde wá láàrin ìgbìmọ̀ wa ni jíjẹ mímu yẹn tó fi jáde wá a rí dájú wípé a tọ́jú àwọn ọmọ yẹn oúnjẹ 3 ní ojúmọ́ a rí fún wọn ọlọ́dẹ fún wa ṣe wíwẹ̀ sísùn even ààbò tó péye iléeṣẹ́ kan wà ní Ìjẹ̀bú Òde Super FM wọ́n pè mí nígbà tí a fẹ́ ṣe ìdíje yẹn wọ́n wá sọ fún wa pé àbá aláyé bẹ́ẹ̀ ṣe àwọn èèyàn pè wọlé kò sí nǹkan tí àwọn òbí sọ ju wípé ẹ jọ̀ọ́ ń tẹ́ fẹ́ ṣe ìdá ó ń wà ṣùgbọ́n ààbò a fẹ́ jẹ́ kí ààbò wà o olóòtú a ṣe ààbò yẹn ó pé kì í ṣe ọlọ́pàá nìkan kì í ṣe civil defence nìkan kì í ṣe manual nìkan a tún gba àwọn ti ìbílẹ̀ àwọn OPC náà wà ń bẹ̀ àwọn OPC wà ń bẹ̀ ọlọ́pàá tilẹ̀ Yorùbá nìyẹn òun wà ń bẹ̀ a ṣe wọ́n tẹ̀ yí gbogbo ibi tí a wà yẹn wọ́n yí ká ní ọdún náà a dẹ̀rẹ̀ ṣe láyà àtàlàáfíà. nígbà tí a bá parí ètò yẹn kí ni ohun tí ẹ fi sọrí gangan kí ló mú igbe lẹ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ṣé wọ́n ti ṣe díje oṣù tó bẹ́ẹ̀ náà àbí kí oníkan tí ẹ fi sùn ni àbí kí ni tó fà á gan ṣe fi dá sílẹ̀ ńgbà náà. ẹ ṣe gan lóòtú ṣe rí nǹkan kan wà tí mo máa ń sọ fún àwọn ènìyàn owó àtọ̀ akúwà ọgbọ́n ìdẹ́kẹ̀rẹ́ kò sí bàbá ńlá ẹni náà tó sọ pé gbogbo ọgbọ́n tọ́lọ́run fún un lòun tú sílẹ̀ ó sì máa gbé nínú ẹ̀ lọ nínú ìtì Ọlọ́run Elédùmarè yọ̀ǹda fún mi mo fẹ́ fi ní ẹ̀ka kí n tó lọ agbélẹ̀ fún ilẹ̀ ọmọ káàrọ̀-oòjíire ni agbélẹ̀ fún ìdìde ọmọ Yorùbá ni ohun tó wà ní ẹ̀mí mi tá fi fún mi ní ọgbọ́n àti ìmọ̀ nìyẹn
ohun tí mo fún ẹ yìí tí ẹ̀mí mi sọ fún mi ní ohun tó rí gbà yìí gbélẹ̀ fún àwọn ọjọ́ ọ̀la ọmọ káàrọ̀-oòjíire. so Oduduwa Football Tournament fún fáwọn ọmọ Yorùbá ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n àwọn tó wá díje tó wá kópa nínú díje wọn kò sí ọmọ Ìgbò àbí Haúsá. láì àwò wọn fínífíní. Yorùbá ni gbogbo wọn. wọ́n ṣèwé wọ́n kọwọ́ bọ ìwé wọ́n mú ìtànsọ ní national ID card a rí ìwé ọjọ́ ìbí wọn wọ́n mú wá. àwọn Yorùbá lélẹ̀. Yorùbá ní gbogbo ẹ̀ wà ní wẹ́bsáìtì wa náà www.oduduwafootballclub.com ó wà bẹ́ẹ̀ ẹ wo àwọn tó wá láti ìlú Oǹdó èdè Oǹdó ni wọ́n sọ. àwọn ọmọ tí ẹ wá kójọ yìí tí wọ́n ṣe ìdíje ńgbà náà lẹ́yìn tẹ́ parí ìdíje ó ti tó bí oṣù mẹ́rin márùn-ún báyìí sìn ṣe tiẹ̀ ṣe ń kàn sí wọn ṣe ṣe ń bá wọn sọ̀rọ̀ àbí wọ́n ti parí kálukú ti lọ náà nìyẹn àbí kí lọ́jọ́ wájú ìdíje gan kí lọ́jọ́ wájú ẹ̀. ẹ ṣe ọjọ́ wájú ìdíje àkọ́kọ́ láti fi gbé àwọn ọmọ Yorùbá lọ́wọ́ sókè láti ràn wọ́n lọ sókè òkun. pàápàá àwọn tí wọ́n mọ̀ nípa eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. bẹ́ẹ̀ ni láti ràn wọ́n lọ sí òkè òkun ìyẹn jẹ́ ohun àkọ́kọ́. ohun ẹlẹ́ẹ̀kejì tí à ń gbégbèsè tí Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe pàápàá jùlọ èmi tí mò ń gbégbèsè àti bá àwọn iléèwé kan sọ̀rọ̀ bíi polytechnic àti university nínú wọn tẹ̀ ti gbà wípé tí a bá nífẹ̀ẹ́ sí wípé òkè o àwọn ọmọ yìí abẹ́wà náà ti wá o tó bá jẹ́ pé 100,000 ní school fees àwọn máa yọ̀ǹda 50,000 àwọn máa fi fún wọn scholarship ní abẹ́wà ìyẹn ti wà lẹ̀. láwọn ilé ẹ̀kọ́ gíga tó wà nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni a ti ń ṣekún lọ mi ò fẹ́ dárúkọ kó má dàbí kìíní ṣùgbọ́n ìwé wà wájú mi a sì ń ṣiṣẹ́ lọ mo sì ní iléèwé bíi 5 sí 4 tó wà ní ọwọ́ mi tó yẹ pé àtijọ́ ṣèwé ẹ̀. bàbá wa wọ́n ní igi kan ò níwà kí ó dágbó ṣe èyí tí a wá gbé dání yìí àjọṣepọ̀ talẹ̀ ní ẹ̀yin nìkan lẹ ṣàánú ṣe ni lẹ̀ ń kó lẹ̀ ń pa àbí ó lẹ́nìkan tẹ́ pé ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ báwo ló ṣe jẹ́. nígbà tí Ọlọ́run fún mi ní ìmọ̀ yẹn mọ̀ pé kò ní kàn máa fúnyàn ni ó wá kún fún ẹni náà láti lè gbé gbèsè nígbà tí mo máa sọ̀rọ̀ jáde Ọlọ́run fi mí ṣe alábàápàdé bàbá mi kan kì í ṣe bàbá tó bí mi lọ́mọ ṣùgbọ́n ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá a mọ ọ̀wọ̀ fi fúnyàn bàbá náà ló jẹ́ sí mi nídìí wípé Yorùbá fẹ́ dá dúró Yorùbá ò dá dúró. lórí ọ̀rọ̀ Yorùbá nation lè fi pàdé. bẹ́ẹ̀ ni mo ti pàdé wọn ìyẹn bàbá wa Ọ̀túnba Ọláyẹmí Àjọṣẹ ìlú òyìnbó náà wà nígbà tí mo sọ fún wọn ohun tó wà nílẹ̀ pé tá bá lè ṣe nǹkan báyìí o á dẹ̀ ran ìran Yorùbá lọ́wọ́ o bàbá ní ọmọ mi ohun tí mo dẹ̀ sọ yìí ó dẹ̀ dá o àwọn dẹ̀ láìkẹ́ o ṣó ń wọ̀n ẹ̀ mo níbẹ̀ ni báwo ni ó ṣe rí ní ara ẹ tí a ràn ẹ́ lọ́wọ́ mo ní tẹ́ bá lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá kò bá dẹ̀ dá gan o bàbá ní èlò ló máa ná mi mo bá sọ etí ó máa ná mi fún bàbá ní tó bá ti jẹ́ èrè Yorùbá mo ṣètò àti ràn ẹ́ lọ́wọ́ lé lórí. wọ́n làwọn máa kówó lẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ ní tilẹ̀ tọ́lọ́. sọ́lẹ̀ padà kówó yẹn lẹ̀. bàbá kó lẹ̀ o bàbá kó lẹ̀ bàbá gbìyànjú gan bàbá Ọláyẹmí Àjọṣẹ. lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà lè gbé létí pàdé. wọ́n gbìyànjú gan wọ́n bóyá wọ́n wádìí mi débì kan bóyá torí n tẹ́ ń bá fẹ́ ṣe lèmi máa sọ pé mo fẹ́ ṣe èmi ò ní fi kan mú kan torí mo máa ń sọ pé owó tó fẹ́ fún mi tí ó lè ra ìjọba ọ̀run mi sọ kí ni nǹkan kó nǹkan tó fẹ́ ìgbà tó bá fún mi lówó tí mo fi ra ìgò gíláàsì ojú tí gíláàsì bá fọ́ tójú bá fọ́ ṣó máa rà mí èmi ò owó ò ṣe mi ò níjú ebi ò pa mí ṣùgbọ́n ìwọ̀nba ọgbọ́n tọ́lọ́ fún mi ó ń fi oúnjẹ sí orí tábìlì mi ìgbà tí mo dẹ̀ sọ fún bàbá tí bàbá dẹ̀ gbé mi yẹ̀ wò bàbá ní ó yá ẹja lọ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá gbìyànjú agbára wọn bàbá dẹ̀ pé àwọn èèyàn náà wọlé ibẹ̀ láti rí Ìrẹsìmí Sájẹ́púpọ̀ Ọ̀nàyẹmí bàbá gangan bàbá Ọláyẹmí Àjọṣẹ àwọn ni patron la fi wọ́n ṣe patron fún ẹgbẹ́ fún Oduduwa Football Tournament táwa ni convener televisionia. èmi lọ́lọ́run fún èmi ni Ọlọ́run fún ní ẹ̀bùn náà èmi ni mo kó ṣe àkópọ̀ ẹ̀ èmi ni mo dá sílẹ̀. then òyìnbó pé kí ni wọ́n ní sourcing láti máa tojú lẹ́kọ̀ọ́ dé kan pé àwọn òun ló lè gbá bọ́ọ̀lù yìí ta ló ṣe yẹn. èmi ni mo ṣe. ẹ̀yin lẹ sọ́ọ̀fù gbogbo àwọn ọmọ ẹ kó jọ. mo lọ láti ìlú kan ìsọ̀rí kan sílùú ìsọ̀rí kejì
Èkó ni o, Ògùn ni o, Oǹdó ni o, Èkìtì ni o, Ọ̀ṣun ni o, Ọ̀yọ́, èmi ni. Even àwọn akọ́nimọ̀ọ́gbà bẹ̀, èmi ni mo kó wọn jọ. Èmi ni mo kó wọn jọ. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lóòtú, bàbá wa Ọláyẹmí Àjọṣẹ wọ́n ṣe ìrànlọ́wọ́ gidi torí àwọn ló sọ pé nìṣó Ọlọ́run á fún mi ní agbára àti okun láti lè fún ẹ ní ohun tó fẹ́. Bàbá dẹ̀ gbìyànjú. Yèyé Simisadé Kúkú ó jáde gẹ́gẹ́ bí patron. Nígbà tí a fẹ́ gba ìpàgọ́ ibi tá a fẹ́ lò, yèyé jáde gẹ́gẹ́ bí One African Woman One African Woman Forum tí wọ́n ní. So àwa kò pọ̀ pé òkè ẹja ṣe báyìí. Oduduwa Football Tournament, Oduduwa Football Association, in conjunction, in collaboration with One African Woman, ká lọ fi ṣiṣẹ́. So kò ní jẹ́ pé àwọn ọkùnrin nìkan, á jẹ́ àtọkùnrin àtobìnrin àkópọ̀ ẹ̀ la fi jọ ṣe ń gbà yẹn. Èyí dẹ̀ tẹ̀lé Yèyé Simisadé Kúkú Ọ̀nàyẹmí, á jọ lọ síbi tá a ti lọ gba àyè ìpàgọ́ tá a fẹ́ lò ní. Yèyé Simisadé Kúkú jẹ́ matron. Bẹ́ẹ̀ náà ni mi ò ní ṣaláìrántí ẹ̀gbọ́n mi Àkànbí Lámìdí. Àkànbí Lámìdí ni ẹni tó ṣe website fún wa síbi tí gbogbo àwọn èèyàn máa ti wò káàkiri àgbáláyé. Mi ò ní ṣaláìrántí ẹ̀gbọ́n mi náà Ayọ̀bámi Oyèdélé. Ayọ̀bámi Oyèdélé yẹn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ní nínú ìmọ̀ Yorùbá, ẹni tó kàwé tó gboyè ní UNILAG ní Yorùbá. So àwọn ló ń bá wa túmọ̀ ọ̀rọ̀ Yorùbá ń sìn, ọ̀rọ̀ Nàìjíríà ti di ọ̀rọ̀ wípé a lè sọ Yorùbá, a lè fi Yorùbá kọ̀ọ̀kan àfi èdè òyìnbó. So bàbá Ayọ̀bámi yẹn ló ń bá wa túmọ̀ ẹ̀. Àwọn dẹ̀ ní secretary, àwọn gangan ní secretary Oduduwa Football Association. Àkànbí Lamid Yagboyaju yẹn àwọn ní technical director. A dẹ̀ ṣalábàpàdé àǹtí mi kan, Títí Abọ́yadé kò, àwọn ní media publicity. A dẹ̀ tún ní editor náà, màmá Títí Lọ́lá Ọmọtọ́ṣọ̀. So gba àwọn tẹ́lá dárúkọ yìí, ta ló kó wọn jọ? Ṣé bàbá ló pe gbá ló pàwọ́ ló pe ará ọ̀tún ló pa ará òsì ni? Àbẹ́yìn náà lè ní òkè o, mo ti ní bàbá tí wọ́n fẹ́ gbówó lẹ̀ o, ẹ̀yin ẹ bá kún mi, ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ dá sí. Ta ló kó wọn wá? Kí n tó pàdé bàbá, tí bàbá ṣiṣẹ́ fún Oduduwa yìí, mo ti pàdé màmá wa Yèyé Simisadé Kúkú Ọ̀nàyẹmí, àtijọ́ ríra dáadáa, àtijọ́ sọ̀rọ̀, àtijọ́ ní nǹkan lórí ọ̀rọ̀ yìí náà, lórí ọ̀rọ̀ Yoruba Nation. Yoruba Nation. Kí n ṣètò wá sọ fún wọn pé mo fẹ́ ṣe ìdíje fún Yorùbá o, a sọ̀rọ̀ lórí ẹ̀ náà. Mo dẹ̀ tún ṣe alábàápàdé ẹ̀gbọ́n mi, ìyẹn Ayọ̀bámi Oyèdélé. Mo dẹ̀ tún ṣe alábàápàdé Títí màmá wa Títí Lọ́lá Ọmọtọ́ṣọ̀. Àwọn tá a jọ wà ní kí n tó mọ bàbá àtijọ́ sọ, ṣùgbọ́n ẹ mọ̀ pé kí ni òkè wo larọ́ lè gùn láláì ṣe pé ààrẹ ni tó gbé wa. Nígbà tí mo wá bá bàbá sọ̀rọ̀, tí bàbá sọ pé àwọn ti ṣe tán, mo wá sọ fún àwọn yẹn, ó yá ẹ jẹ́ àjọṣepọ̀, ó ti dòdìdì báyìí, ìrìn àjò ti yá, ẹ jẹ́ àjọṣepọ̀. Bàbá ló jẹ́ kí Yagboyaju Àkànbí Lámìdí ló jẹ́ kó wọlé, ṣùgbọ́n àwọn tèmi jẹ́ kí wọ́n wọlé lọ́dọ̀ ti tèmi tá a jọ ṣe. Yèyé Simisadé Kúkú Ọ̀nàyẹmí, Ayọ̀bámi àti màmá Títí Ọmọtọ́ṣọ̀, àwọn tá a jọ ṣe ní àjú méje lọ tá a jọ ṣe. Ọlọ́run lè fún yín ṣe. Ọlọ́run dẹ̀ fún wa ṣe. Ní báyìí níbo lẹ bá ọ̀rọ̀ ọ̀hún dé? Níbo lẹ bá dé? Àwọn ọmọ tí wọ́n ṣe àṣeyege ńgbà yẹn, iṣẹ́ tiẹ̀ fún wọn lẹ́bùn ńgbà yẹn, ṣé wọ́n gbẹ̀bùn? A fún wọn lẹ́bùn. Kì í ṣe ẹ̀bùn kan péré la fún wọn gan náà. A ṣèwé fún wọn, ìwé àmúrelé tó kún fún òǹkà Yorùbá, tó yẹ pé wọ́n ti gbàgbé ní iléèwé àkọ́bẹ̀rẹ̀ tí tó fi dé iléèwé girama. A ṣe yẹn, a fún wọn ní ẹ̀bùn tó lè máa mú lọ sí iléèwé wọn. Àwọn tí wọ́n ṣe ipò kíní wọ́n gba ife ẹ̀yẹ, mẹ́dà náà kò gbẹ̀yìn. A dẹ̀ tún fún wọn ní certificate. Ìjọ ti ẹ̀ gbowó. Bẹ́ẹ̀ ni ẹni tó ṣe dáadáa nínú ẹ̀ tá à ń pè ní best player of the year ó wà bẹ́ẹ̀. Ẹni tí ó gba
one of the àwọn tó ṣe dáadáa. the most valuable player gangan. àárín wọn ṣùgbọ́n ẹni tó gbégbá orókè ìwọ̀nba tá a lè kàn sí wọn a lè kàn sí wọn torí ohun tí a ṣe ń bẹ̀ ó pọ̀ ẹ mọ̀ kò rọrùn fún wa láti kó 216 player jọ fún ọjọ́ márùn-ún ká fún wọn ní jíjẹ ká fún wọn ní mímu wọ́n ní nǹkan àmúrelé ṣùgbọ́n kò kún tó ká máa pòrọ̀ kò kún tó ní ìwọ̀nba ni wọ́n ní nǹkan àmúrelé ṣùgbọ́n àṣeyọrí wà ń bẹ àwọn ọmọ tí ẹ wá rí tí wọ́n làmìlaka dágbà àwọn náà tí ọmọ yìí tó bá rí tẹ̀síwájú sí wọ́n pe kíní kan ni pé bí wọ́n náà ra player nílùú òyìnbó wọ́n náà tẹ̀ ń tà wọ́n sọ̀hún àwọn náà lè lọ opportunity àti lọ máa gbá bọ́ọ̀lù ń bẹ ṣé irú àǹfààní tó ti ẹ̀ wáyé fáwọn ọmọ yìí. bẹ́ẹ̀ ni ní ìgbà tá a ṣe ìdíje yẹn tẹ ṣe tán nígbà tí à ń ṣe lọ́wọ́ a rí àwọn ìránṣẹ́ láti òkè òkun tí wọ́n sọ pé àwọn fẹ́ wá wo àwọn ọmọ yìí tó wá láti àwọn klọ́ọ̀bù kọ̀ọ̀kan. klọ́ọ̀bù bíi irú klọ́ọ̀bù wo abẹ́ ti ìfẹ́ dárúkọ klọ́ọ̀bù àbí nígbà tí wọ́n ṣé kò wọ́n wá wò wọ́n ní kí ló wá padà bá dé ṣé wọ́n ṣe ní interest nínú wọn. ẹ ṣe olóòtú nígbà tó wá ìyàlẹ́nu ló jẹ́ fún wa kó lo ọjọ́ márùn-ún yẹn pẹ̀lú wa. wọn ò lọ òyìnbó ni wọn làbí èèyàn dúdú. òyìnbó wà láàrin wọn ṣùgbọ́n èèyàn dúdú tó wá àwọn kan wá láti mi ò ní dárúkọ club yẹn ní Ghana. ní Ghana. representative ní Ghana ó wá representative ọkàn náà ní Benin Republic ó wá. ìgbà tí wọ́n tẹ̀ ti sọ fún wa pé àwọn ò lè wá torí ọ̀rọ̀ ètò ààbò tí ó múnádóko ní orílẹ̀-èdè wa náà fi sọ pé táwọn bá lè wò ní live la fi wá ṣe website yẹn tá a fi. ẹ wá stream ẹ live ẹ ń ṣàfihàn ẹ lórí ẹ̀rọ alátagbà. nígbà tá a dẹ̀ ṣàfihàn ẹ yẹn àwọn kan kàn sí wa wípé ọmọ báyìí àwọn nífẹ̀ẹ́ sí ọmọ báyìí àwọn nífẹ̀ẹ́ sí àwọn tó wá ìyẹn wọ́n rí ọmọ mú láàrin àwọn ọmọ yẹn tó ṣe dáadáa wọ́n rí ọmọ mú. wọ́n lè ti mú lọ báyìí. iṣẹ́ ń lọ lọ́wọ́ báyìí. láti mú wọn lọ. bẹ́ẹ̀ iṣẹ́ ń lọ lọ́wọ́ báyìí láti mú wọn lọ. wọ́n ní tá a bá ń sọ nípa òwò tá a bá ń sọ nípa ọrọ̀ ajé tí ò bá sí àfọkọ̀tẹ̀ tí ò bá sí dáadáa ó máa ń fẹ́ padà fi apá kan ṣe jàmbó láàrin tí ó gbó àtẹ̀yẹn tí yẹn tún gbó kalẹ̀ yìí báwo láàrin yín lè ní. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àkọ́kọ́. ǹjẹ́ gbìyànjú ti ẹ̀ wà láti tún ní bóyá ti ẹ̀ mórúkọ àwọn ọmọ ìlú àbí nǹkan tẹ́ ṣe bóyá ti ẹ̀ bóyá irú àwọn klọ́ọ̀bù tí àwọn tó máa ń gbá nílùú òyìnbó ṣe ti ẹ̀ tẹ̀síwájú lọ bẹ̀ ṣó ti wáyé àbí kò ti wáyé rárá. ẹ ṣe gan-an olóòtú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi wà nílùú Nàìjíríà bí ẹni tí Ọlọ́run tó rán sí wa láti ràn án lọ́wọ́ nípa owó àwọn wà ní òkè òkun. orúkọ wọn lẹ́ẹ̀kan sí. Ọláyẹmí Àjọṣe àbí. Ọ̀túnba Ọláyẹmí Àjọṣe. wọ́n ti ṣe gudugudu méje láti lọ sí ìsọ̀rí. àwọn clubs náà mú. àdẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé àwọn club yẹn wọ́n jáde tán wípé ẹ má wọrí àmọye báyìí lára àwọn ọmọ yín ó dẹ̀ iṣẹ́ ìdẹ̀ ń lọ lọ́wọ́. ó ń lọ lọ́wọ́. lágbára ṣe ìdùmarè ó ń lọ lọ́wọ́. ẹ bá wà lẹ́yìn àti ẹni tí ó ń ṣe gbogbo kẹrẹ lọ́hùn ṣé bó ṣe wà níbẹ̀ náà ló ṣe wà dì sí ni àbí ọ̀rọ̀ ti ń yẹ̀gẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti ń tà sí ara wọn. mo fẹ́ lè sọ pé lóòtù ṣẹ́rí ẹ̀mọ́ fẹ́ tu ṣu dé sàlẹ̀ kòkó mo fẹ́ lè sọ wípé kò sí nǹkan burúkú láàrin wa kò dẹ̀ sí nǹkan wàhálà láàrin wa lóòótọ́ gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ tèmi náà dẹ̀ ń gbọ́ àwọn ènìyàn kan tó ń wọ àárín wa ẹ mọ̀ owó tí obìnrin àtọkùnrin bá ti wọ̀ tó bá máa gúnrégé àfikọ́ lọ́n fún wa ṣe wọ́n gbìyànjú láti dàárín wa rú. ẹ̀yin àti ọ̀gbẹ́ni Ọláyẹmí Àjọṣe àbí. ni wọ́n gbìyànjú ẹ̀ gidi gan ṣùgbọ́n ríro tènìyàn ṣíṣe ń bẹ lọ́wọ́ ọgbà kò lè ṣeé ṣe torí bàbá yẹn ṣe gudugudu méje ó yàyà mẹ́fà. kò sí ọ̀rọ̀ àsọtì láàrin èmi àti bàbá Ọláyẹmí Àjọṣe wípé màá fún ẹ lóye báyìí òye báyìí ni wàá fi dá padà fún mi torí ẹ mọ̀ pé lóòótọ́ ẹ lè fi owó rányàn tẹ́ni ò bá fi owó yẹn jíṣẹ́ kò fi jíṣẹ́ ẹni tó fi owó jíṣẹ́ àti ẹni tó làágùn ẹ̀ tó tún gbé ọpọlọ kalẹ̀ gan-an iṣẹ́ ló ṣe lọ́tọ̀ láyé ara tiẹ̀ láyé ara ti tèmi ohun tí mo ṣe ó ju millions lọ ìdí tí mo dẹ̀ fi sọ pé ó ju millions lọ ni
kí èèyàn gbé nǹkan bẹ́ẹ̀ yẹn kalẹ̀ kó dẹ̀ lo ọjọ́ 5 láì jẹ láì mu kó kàn jẹ omi nìkan mò ń mu tí kì í ṣe bí mi mo fẹ́ràn lọ́wọ́ tí kì í ṣẹ́gbọ́n tí kì í ṣara tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń wò wọ́n mọ iye ọba tó pè mí wọ́n mọ iye ìjòyè tó sọ pé kárí ọmọ mi iṣẹ́ náà nìyẹn lọ́wọ́ lórí Oduduwa Football Tournament ẹ ṣe iṣẹ́ náà ni kì í ṣe kékeré èlò níyàn náà fẹ́ gbélẹ̀ tó fẹ́ tó ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ní ò jẹun ọjọ́ méjì tó dá tó láti bẹ̀ ló di ààrẹ mọ́ ó di gbére ambulance tàṣẹ ọjọ́ 5 bẹ́ẹ̀ náà ni wàhálà ọ̀pọ̀ eléyìí pé tọ̀hún pé màá délé lò màá ṣe lè mi ò dẹ̀ jẹun fọ́dún 5 èlò náà lówó náà ṣùgbọ́n a dúpẹ́ wípé wọ́n ti ẹ̀jẹ̀ kárí kíní ẹ̀ ṣe ojú ò ti wá. ó lè ti wà náà kọ sílẹ̀ báyìí pé nígbà kan báyìí nígbà báyìí wọ́n ṣe kan báyìí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe kan báyìí ó dẹ̀ wà ní wẹ́bsáìtì gbogbo bá a ṣe ṣe ó wà ní wẹ́bsáìtì wa. ẹ dárúkọ wẹ́bsáìtì ilé ẹ̀kọ́ sí àwọn tó ń wò wá káàkiri àgbáyé. www.oduduwafootballclub.com ò ní wẹ́bsáìtì wa wọ́n á rí gbogbo ẹ̀ níbẹ̀ tó bá dẹ̀ fẹ́ wò live ó sì wà ní YouTube báyìí Oduduwa multimedia channel ó wà ńbẹ̀ Oduduwa multimedia channel ó wà ńbẹ̀ wọ́n á rí wò dáadáa ńbẹ̀ kò sí kankan tó burú tó wà láàrin mi àti bàbá wa Láyẹmí Àjọṣẹ bí kò ṣe àwọn kàńdà nínú ìrẹsì lórí ọ̀rọ̀ Oduduwa yìí tí kàńdà nínú ìrẹsì yẹn ẹjẹ́ ìyànnà náà olóòtú bọ́rọ̀ Yorùbá bí ọ̀rọ̀ kàńdà yẹn ṣe rí rèé àwọn kan wà ohun tí ẹ bá dálẹ̀ ó máa ká wọn lára pé kò ṣe jẹ́ èmi wọ́n fẹ́ yọwọ́ yín láwo àwọn kan dẹ̀kẹ̀rẹ́ wọ́n máa wò pé orúkọ mi ni kó jẹ́ àwọn kan wà torí nǹkan tó fẹ́ jẹ opportunity rẹ̀ ibi tí màá tún ti rí owó kójọ rẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ torí ẹ̀ mo ṣe máa ń sọ fún àwọn èèyàn wípé ọ̀rọ̀ Yorùbá nation tí a gbé lọ́wọ́ yìí tá à ń pariwo àwọn tó máa gba Yorùbá nation yìí fún àwọn ètí ìdarapọ̀ mọ́ Yorùbá rárá wọ́n sì ń wò ni gbogbo àwọn tó sì wà ń bẹ̀ yẹn ó lè mo gbà bò láti sọ ó lè ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn míì wá wọ́n fẹ́ wá kówó jẹ mi ò bẹ̀rù láti sọ torí ìwọ̀nba téèyàn bá rí àti ìwọ̀nba òye tó lọ bá fún yàn èèyàn á sọ jáde ẹlòmíì wọ́n kàn fẹ́ wá fi lórúkọ ẹlòmíì wọ́n fẹ́ fi jẹun ẹlòmíì wọ́n fẹ́ fi kọ́lé ẹlòmíì wọ́n fẹ́ fi ra mọ́tò ẹlòmíì wọ́n fẹ́ fi lọ lóyìnbó ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ń bẹ̀ nìyẹn mélòó ló ṣe tọkàntọkàn mélòó ló ṣe tọkàntara kó jáde wá kó wá sọ mo ẹ káre bàbá wa Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run fún jíjáde tẹ́ jáde òòṣà òkè á máa fún yín ṣe Ọmọlúkà bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ ṣe máa ṣe lọ Ọmọlúkà wá ó rí bí gbogbo ẹ̀ ṣe rí àwọn tó ń ṣe tọkàntọkàn ń pọ̀ gan tí bá ní pé kí n dárúkọ ṣùgbọ́n púpọ̀ nínú wọn ó lè ní púpọ̀ nínú wọn mi ò dẹ̀rẹ́ ṣetán àti bú èèyàn àbí ṣépè fún èèyàn ohun tí mo ní láti sọ ní pé ohun tó bá mọ̀ ṣe máa ṣe wàá rí bó o ṣe rè wàá bá bó o ṣe rè wàá bá ìdẹ́mi ṣe ni mò ń sọ yìí téèyàn bá dẹ̀ fẹ́ wo túṣu désàlẹ̀ kòkò ẹ lọ wádìí mi lórí nǹkan tí. èyí kèmí lélẹ̀ sí Yorùbá nation ṣó tiẹ̀ lè ṣeé ṣe ní Nàìjíríà táwa yìí. bàbá mi ṣe rí ohun tí Ọlọ́run bá lọ́wọ́ sí kò sí bàbá ńlá kó bàbá ẹni tó lè yẹ mo máa ń sọ wípé Ọlọ́run ti lọ́wọ́ sí kí àwọn ènìyàn má sọ pé nǹkan báyìí dandan la fẹ́. mo máa ń dáwọn padà sórí ọ̀rọ̀ Bíbélì Ọlọ́run sọ pé ọba báyìí ni mo fẹ́ ẹ̀yin sọ pé Sọ́ọ̀lù lẹ́yìn fẹ́ Ọlọ́run wá wò ṣoṣo ó ní ẹ̀yin lẹ fẹ́ ó yẹ ẹ gbà ṣùgbọ́n ẹ rí nígbà náà àná a mọ ìtàn Sọ́ọ̀lù ó ṣe rí Ọlọ́run fẹ́ àwọn ènìyàn láà jẹ́ kí Ọlọ́run ṣiṣẹ́ ọwọ́ ẹ̀tọ́ ẹ fi Ọlọ́run lẹ̀ kó ṣe ẹ̀yin tẹ́ wá ń ṣe yẹn ẹ ṣe pẹ̀lú inú mímọ́ Yorùbá nation máa dá dúró ṣùgbọ́n o kì í ṣe ọjọ́ tá a bí ọmọ lọmọ rìn o kì dẹ̀ ń ṣe ọjọ́ tí ọmọ bẹ̀rẹ̀ sí rìn ló bẹ̀rẹ̀ sí kọ ABC o kì í ṣe ọjọ́ náà ni ọmọ bẹ̀rẹ̀ sí sọ wípé dádì mi mo fẹ́ lọ bá ọ̀rẹ́ mi kì í ṣe ọjọ́ náà ní ṣísẹ̀ntẹ̀lé ni ọ̀rọ̀ yìí Ọlọ́run lọ́wọ́ sí àwa ènìyàn ó lè mi ò yọra mi kúrò ó lè tó yí ọ̀rọ̀ Yorùbá nation ká ni wọn ò tí ì gba Ọlọ́run láyè láti ṣe. àṣà Ọlọ́run nídìí lọ́wọ́ ìkankan ló wá ní.
ẹ mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. wọ́n ní ẹ̀rù Ọlọ́run bà mí o ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró ó yá. ẹ rántí wípé àwọn kan náà lọ́nà máa kó sí nínú ẹni tó náà dẹ̀fẹ̀ kó sí nínú yẹn àwọn tó kú sábẹ́ wọ́n á tún fẹ́ yí lọ́kàn padà. ẹ rántí o pé Mósè pẹ̀lú bọ́lá ṣe pé Mósè tó ó sì ní àṣìṣe níwájú Ọlọ́run. Báwo ló ṣe ní àṣìṣe? Ṣe bí àwọn olórí gbogbo àwọn aláìdẹ ènìyàn kan ni tó ń túṣe ọwọ́ ẹ̀wọ̀n. Torí ẹ̀ ni mo ṣe sọ wípé kó gba Ọlọ́run láyè kó fa ẹni tó fẹ́ fà tó fẹ́ lò tó ń lò ẹ má bàa kó. Mi ò mọ ẹni náà o tẹ bá bí mi ò mọ̀ ṣùgbọ́n nǹkan kan tí mo mọ̀ rí ẹni tó máa wá ṣe tó máa mú Yorùbá nation dé ibi tó máa dé lẹ́nu tó máa dé tí ara fi rọ gbogbo ènìyàn kò tí ì darapọ̀ ó ṣẹ̀ ń bọ̀ ni. ṣòwúrò àwọn Sunday Igboho yẹn àwọn yẹn wọ́n kàn ń ṣe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìgbà àwọn bàbá Bánjí Akíntóyè. a rán wọn láti pinlẹ̀ a rán wọn ni. ọkọ̀ apilẹ̀ ni. a rán wọn láti pinlẹ̀ ni. àwọn kan máa ń wọlé ṣàṣeyọrí. a rán wọn ọmọ àjọmọdé bẹ̀ àdúrà tí mò ń gbà nìyẹn àjọmọdé ibẹ̀ kan èmi even kan àwọn olóṣèlú wa kan àwọn olóṣèlú wa tí wọ́n ti dá sí báyìí. tí wọ́n ti dá sí wọ́n máa ń sọ fáwọn èèyàn ẹ má bu ọba ẹ má bu olóṣèlú ẹ má bu ààrẹ ẹ má bu ìjòyè ẹ má lọ bá wọn jà Ọlọ́run máa sí ẹlòmíì ní àyàlé ṣe yín sìn tó máa di àsìkò yẹn á wá tu pípẹ́ ọ̀yà mọ̀ràn ẹ̀. tábà bí wọ́n ń ṣètò àkóso Nàìjíríà ìgbà kan wà lókè ọ̀yà ìgbà kan wà nísàlẹ̀ ń bí àsìkò tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ló ń jáde yìí ṣé ìgbà yẹn ló yẹ kí ariwo Yorùbá Nation ṣé ìgbà yẹn ló yẹ kó gbilẹ̀ ni àbẹ̀ká gbárùkù tọmọ wa kí lè ro tí. olóòtú ṣe rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ìránṣẹ́ ni wọ́n láyé ara wọn tẹ̀bádẹ̀ wo bí Ọlọ́run ṣe ń ṣe ètò ẹ̀ ó ṣe ní ìmọ̀ tó jẹ́ pé òun nìkan ló kò yé ènìyàn kí bàbá tó declare ipa àwọn fẹ́ jáde fún president ààrẹ Yorùbá Nation ti jáde tó ti bẹ̀rẹ̀ sí. tó ti gbilẹ̀ gan. ó yẹ kí bàbá sọ pé òkè ẹ máa tí ń bá jáde àwọn lè fẹ́ affect ambition ṣùgbọ́n lọ́n tún kọ́ sí wọn ní pé jáde ẹ wo ẹ má yẹ nǹkan tán yìí tó máa ń pé mi ò kí ń dìbò tó máa ń pé àwọn mẹ́ẹ̀ẹ́ta bàbá wa Àtíkù Abubakar Peter Obi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó máa ń pé ta ni mo fọkàn sí pé tí n bá tẹ̀lé sọ fún yàn pé ẹ lọ dìbò ẹ jọ tẹ́nítẹ́nì ọmọ Yorùbá ni bàbá Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí. ọmọ ẹyin ò sì níṣẹ́ níbẹ̀ bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ọmọ ẹlòmíì nídìí so kí a tó máa kásẹ̀ ńlẹ̀ sá lórí ọ̀rọ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Oduduwa Football Tournament níbo ni ẹgbẹ́ sí báyìí kí ni káwọn máa retí kí ni káwọn fọkàn sí kí lọ́jọ́ iwájú ẹ̀. Oduduwa Football Association Oduduwa Football Academy Oduduwa Football Tournament tó wà registered torí ẹ̀mí sọ Oduduwa Football Association ó wà registered under CAC Corporate Affairs Commission. Àmọ́ gbà wuyewuye pé ìyá kan ló fẹ́ ṣe agbátẹrù ẹ̀ tí wọ́n fẹ́ fi open camp gbàgede táwọn ọmọ màmá wa tẹ́bà ti rí orúkọ mi bẹ́ẹ̀ gbogbo ara lé tẹ́bà ti rí mi bẹ́ẹ̀ èmi ò mọ̀ pa ẹ̀ o èmi rèé mi ò kí ń fara mọ́ pé kí n gbé ojú mi síta ṣùgbọ́n torí ìfẹ́ tí mo ní sí gbogbo ọ̀dọ́ àwọn ọmọ káàrọ̀ òtò òjíire ni mo ṣe gbójú mi síta tẹ́bà ti rí mi bẹ́ẹ̀ tàbí kí n jáde sí gbàgede pé ìjọba yìí o ni a máa ṣígbọ̀ gan training ibi tó ti máa ṣe ìmúrasílẹ̀ fún Oduduwa Football Tournament. ẹjọ́ torí Ọlọ́run mi ò mọ̀ pa ẹ̀ o máa jáde bí mo ṣe jáde láti sọ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ó yẹ kí a ti bẹ̀rẹ̀ training camp wa láìpẹ́ láì jìnnà a máa bẹ̀rẹ̀ sí camp àwọn ọmọ torí a fẹ́ gbé ìdíje Oduduwa Football Tournament a fẹ́ gbé sí àárín wípé Oduduwa náà orúkọ wọn máa jáde bí wọ́n ṣe ń gbọ́ orúkọ MFM synagogue wọ́n ṣe ń gbọ́ orúkọ àwọn club ní ilẹ̀ Yorùbá àti kákàkiri à ń tì lọ síbẹ̀
Oduduwa Football Tournament, Oduduwa Football Association dẹ̀ dúró ní pé kàn wá gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nìkan. A ń develop NGO fáwọn èèyàn, ọmọ tí ó rùn láti lọ síléèwé tí ipa ò sí láti lè lọ, a níyẹn lọ́wọ́ tá à ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni ọmọ tó bá fẹ́ kọ́ṣẹ́ kàn wá fi ìdí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá yìí fi wọlé, sọ fún wa ohun tó fẹ́, já mọ̀ nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ èrè ló wà nídìí Oduduwa Football Association, ọ̀pọ̀lọpọ̀ èrè ló wà ń bẹ̀ tí a bá bẹ̀rẹ̀ ẹ̀tàn ní gbogbo èèyàn máa mọ̀ ohun tó wà ń bẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà àá tó ṣíkà pé tá bá dẹ̀ máa ṣíkà ẹ̀ẹ́rì mi máa jáde máa sọ wípé àsìkò báyìí ni níbi báyìí láti fẹ́ ṣí. Mo rọ gbogbo àwọn ọmọ káàrọ̀ tó jíire, ẹ jẹ́ a jọ sowọ́pọ̀ láti gbé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ Yorùbá káàkiri, ẹ jẹ́ a gbé wọn sókè. Ẹ̀bẹ̀ là ń bẹ̀, igi kan lè dágbó ṣe, àjòjì owó ọ̀dẹ̀kẹ̀rẹ̀ kó tó ṣe bí òwe kò lè gbé ẹrù lórí. Ká fọwọ́ wẹwọ́ náà ni. Ǹjẹ́ kí ẹ tó kásẹ̀ ńlẹ̀ sà, ǹjẹ́ tí ẹ lè sọ pé ẹ̀yin lẹ ní Oduduwa Football Tournament? Olótùú ọlọ́run ló ní, àwọn alálẹ̀ ló ní, èmi la fi rán, èmi ni aṣojú Oduduwa Football Association, èmi ni aṣojú Oduduwa Football Tournament tí a dẹ̀ nífẹ̀ẹ́ ẹlòmíì ṣe mí, èmi ni mo kó pọ̀, èmi ni mo pò pọ̀, èmi ni a fún ní ọgbọ́n ìmọ̀ àti òye ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní pé kí n kọ ìwé ẹ̀ jáde, ṣùgbọ́n mo sọ wípé tí n bá kọ ilé ìléni tó bá dọ̀la á tún yí, torí wípé ojoojúmọ́ ni à ń túnṣe fún mi láti ọ̀run wá ni. Èmi ni mo ní, èmi ni mo ṣàkópọ̀ ẹ̀, èmi ni mo dá sílẹ̀. Ṣùgbọ́n gbogbo ọmọ káàrọ̀ tó jíire pátákórogodo ló ní Oduduwa Football Tournament, Oduduwa Football Association. Àwọn Yorùbá lè fi sọrí ẹ̀ pàápàá àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé àdúpẹ́.